nínú ọjọ́ tí náà mẹ́dùn pọ̀ gan lónìí ní jímọ̀ tó ní ó jẹ́ jímọ̀ ọdún mo máa ń sábà sọ fún wa wọ́n ní nílé ayélára àjà ń bẹ òun lẹ́ẹ̀fì rí èmi ò tí ìbọ́ gbangbárí kí n sọ̀rọ̀ lé wa mi ìsọ̀tàn rí wọ́n tí ìbúmirí kó dùn mí débi kí wọ́n máa sọ̀rọ̀ lé wa kò ṣẹlẹ̀ rí kí sì ló fà á mo ní àgbọ́yé wípé ọ́tẹ́ ọ̀rọ̀hìm la yadkhulul janna béèyàn bá já okùn ẹbí ọlọ́run ní òní gbàdùn jẹ́nà lálùkì àmọ́ ọlọ́run ó bá ti lè jákùn ẹbí yìí gbàgbé àlùjànnà ò ní wọ̀ nítorí ọmọ sí ló fà á gbogbo nǹkan ló lè má fara dà gbogbo nǹkan ló lè má lè ṣe sùúrù fún ó gbọ́dọ̀ má lè ṣe sùúrù tọ́rọ̀ bá débi ẹbí torí gbogbo tó lè kó bá ẹ lálùkì àmọ́ nìyẹn kódà fọ́kàdíìsì kan gbà kan lórí ọ̀rọ̀ ẹbí àwọn èèyàn tó ń wò mí ni pé ń bo làdíìsì yẹn wà ńgbèmí náà rí ẹ̀rù Ọlọ́run gbà mí Ànábì sọ̀rọ̀sálá ó fi ẹni tó jákun ẹbí wé ẹni tí bàbá rẹ̀ tó rí kóró pọn bàbá rẹ̀ ńlẹ̀ báyìí ó sì gé oṣù ẹnu ikọ́ mọ́ jí lóru káṣọ wá ká lára bàbá kó sì mọ́bẹ kó sì rẹ̀ kóró pọn bàbá bẹ̀ kó sì sọ ẹnu kí bàbá wa máa wá kóró pọn gbà gbà tá ń gé kóró pọn mi tí a mọ̀ pé tó bá lóun kọ́ òun náà kọ́ tí ò bá ti sí ẹ̀rí kan tó dájú kò sí bí wọ́n lè wá kóró pọ̀ sí wọ́n bá ti ẹ̀mí tá a bá rí àrùn kò sí mọ́ òun ti sọ ẹnu ó ti jẹ́ irú wàhálà tó dé bá ẹni tí ó jápọn ẹbí ni lónìí bọ̀dá mi Sheikh al-Imam Miftahuddin Abdul Gani Ayilara àjọ wà ń jímọ̀ lónìí àjọ wà ń jímọ̀ lónìí inú mọ́sálásí yìí ní gbangba lèmi àti wọn láti jọ díje fún ààyè tí mo dúró yìí lèmi àti wọn gbogbo àwọn tá a bá wà ń bí jọ náà àwọn ni wọ́n ṣe interview fún lẹ́ẹ̀kejì wọ́n kọ́ ṣe interview fún bọ̀dá Abibu lẹ́yìn tí wọ́n ṣe interview fún bọ̀dá Abibu ni wọ́n ṣe interview fún Sheikh Miftahuddin Abdul Gani Ayilara ni wọ́n ṣe interview fún wọn èmi ni wọ́n ṣe interview fún Kain lẹ́lẹ́kẹta ẹ wá wò àwọn tá a bá wà ń bí jọ náà a rí pàṣọ tí mo wọ̀ wá jímọ̀ lónìí ẹ̀ tí ń rántí ó jọ aṣọ tí mo wọ̀ jọ yẹn ṣùgbọ́n nǹkan agbádá white náà ni mo wọ̀ jọ interview iṣẹ́ gold náà ni wọ́n ṣe sí mo ti fún èèyàn níyẹn èmi ìlélẹ̀ ṣùgbọ́n ẹni bọ́ jọra wọn kì í sì ṣe pa plan ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run kàn jẹ́ orí bẹ́ẹ̀ ẹ wá wò wọ́n wá wá jímọ̀ lónìí láti fi hàn gbogbo ayé wípé èmi àti ìmámù Ògbómọ̀ṣọ́ à ní problem kankan kí wá ṣe pé òní láṣẹ ìjọ ní problem o láti ìpìlẹ̀ à ní problem kankan nínú gbogbo èèyàn tẹ́ bá rí láyé bó yóò sọ̀rọ̀ sí mi bọ̀dá Muftau sọ̀rọ̀ sí mi rí wọ́n sọ̀rọ̀ sí mi rí bóyá ní kọ̀rọ̀ ní o àbí ní gbangba kò ṣẹlẹ̀ rí ìwọ tó bá sọ pé orí gbé fídíò yẹn jáde kárí kó sí wọn bú mi rí wọn lálé mi rí wọn sọ nǹkan kan rí mo rò pé ti yé kódà ẹjọ́ táwọn kan dì pàǹpá páwọn ń bọ̀ wá dá mọ́sálásí wa yìí tó ń ti pé àlàáfíà làwọn wá ń wá láti ìgbà náà títí dì sí kí gbogbo ayé wá lè mọ̀ pé àwọn ọ̀bá mọ̀ọ́mùjà ni wọ́n fi wá wá jímọ̀ lónìí wọ́n sọ fún mi páwọn wà ṣùgbọ́n wọn ọ̀sọ́jọ́ kan fẹ́ wá wọ́n ní mi ìmọ́jọ́ tí ń wà ṣùgbọ́n ní ṣàwàjọ́ jímọ̀ jọ kan àjò ní lọ́jọ́ náà ó pè bọ̀dá mú fún ọ̀rọ̀ ìyẹ́ ọ̀dá fún ẹ má bínú pé mo sọ pé bọ̀dá mú fún ọjọ́ mọ̀ pé láàrin agboolé sáàdìbà sí máa ń pera wa ọ̀rọ̀ ìyẹ́ ọ̀dá fún Sheikh Alhaj Miftahuddin Abdul Gani Ayilara ẹ wá wo nǹkan inú tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ní pé iṣẹ́ aráyè tí mo dúró sí àjọ níní ẹnìkan ò sì ní ju ẹnìkan lọ Ọlọ́run kan máa kádàrá ní pẹ́nìkan ní ó dùn bẹ̀ lásìkò kan ojú bẹ́ẹ̀ lọ
ọ̀dà nísìn níjọ́ tí ń bá ráyè wá jímọ̀ tí bá ní ọ̀dà mú fún ẹwà kí jímọ̀ sí wọn ò ní kí àbí wọn ò mọ̀ kí so torí bẹ́ẹ̀ gbogbo yejú àwa tá à ń dúró níbi kí nǹkan bàjẹ́ ẹjẹ́ á pò bẹ̀ ẹjẹ́ á gbà láfíà láàyè ẹjẹ́ á má dà nǹkan rú ẹjẹ́ á má bà nǹkan jẹ́ ilé ayé lára kò sọ́tà ń bẹ̀ nígbà yà àwọn bàbá wa kò sì sọ́tà ń bẹ̀ náà lónìí ẹ̀yin tẹ́ ẹ kó sí aláàárín nìkan ẹ kó bẹ̀ ẹ rí i pé kò sátà kankan láàárín wa aqulu qawli hadha astaghfirullaha li wa lakum.